Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ tún fún wa lónìí, fún oore ọ̀fẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ yín. Pàápàá jùlọ a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú yín. A dúpẹ́ ajé alààyè ọkàn. A dúpẹ́ nítorí ilé wa, nítorí ọ̀nà wa, nítorí iṣẹ́ wa. A dúpẹ́ fún gbogbo torí pé ẹ tiẹ̀ tún sọ gbangba fún wa pé nínú gbogbo ká máa dúpẹ́. A tún dúpẹ́ lónìí o. A yìn orúkọ yín fún ìwàláàyè yín torí pé a mọ̀ yín, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Lẹ́ẹ̀kan sí, mo gbàdúrà fún yín bẹ́ẹ̀ tí ń gbóhùn mi pé bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, àánú Ọlọ́run ní ṣákì nínú ayé yín. Mo ní àánú Ọlọ́run ní ṣákì nínú ayé yín. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, ìfọkànbalẹ̀ láti òkè wá Ọlọ́run á fi fún yín. Mo gbàdúrà fún oore ọ̀fẹ́ tó ń sin Ọlọ́run nínú ìrọ̀rùn, tó ń rí gbà nínú ìrọ̀rùn, tó ń gbègbè ayé nínú ìrọ̀rùn. Lórúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ tuntun yìí Ọlọ́run á fún yín lórúkọ Jésù. Ògo Ọlọ́run á farahàn o. Agbára wà láàyè rẹ̀ àṣìṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún èmi àti yín wípé ọjọ́ òní ò tún ní yẹ̀. Oore ọ̀fẹ́ ni. Nígbà tí èèyàn bá dájọ́ pé ọjọ́ báyìí o, à ń lọ bí báyìí o, ọjọ́ náà sì pé, ojú pé, ẹsẹ̀ tún pèlé, wọ́n tún gbéra, wọ́n tún débi tí wọ́n ń lọ láyọ̀. Oore ọ̀fẹ́ ńlá ni o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tọ́lọ́run fún yín. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ojú òní tì yín lẹ́yìn Jésù lórúkọ Jésù. A ti ṣe àlàyé yẹn tẹ́lẹ̀, ṣùgbọ́n ó dàbí pé àwọn àlàyé ó máa ń jẹ́ dandan kí èèyàn máa sọ léraléra. Torí àwọn tí ò gbọ́ tẹ́lẹ̀ wọ́n á lè gbọ́ dáadáa. Àwọn tó gbọ́ tí ò gbọ́ yékéyéké wọ́n á tún lè gbọ́ dáadáa. Next Fire Conference wa ní London lágbára Ọlọ́run á jẹ́ ọjọ́ kan péré, á dẹ̀ jẹ́ ìpàdé alẹ́, ìpàdé àṣálẹ́. Ọjọ́ Friday ló bọ́ sí ní 9th of August. 9th of August. Yóò ní ọdún yìí lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ fún wa, wọ́n lábẹ́ láago 5 ìrọ̀lẹ́ sí aago 12 lóru. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ibi tí a pinnu pé a fẹ́ lò, wọ́n ní ìpàdé tòru yẹn á nira díẹ̀ torí pé agbègbè ibi táwọn èèyàn ń gbé náà ni. àfẹ́ lòfin ẹ̀rí àfẹ́ lòfin láti ní ó dáa, ẹ má jẹ́ ká ṣe dilẹ̀ mọ́, ẹ ká kú tètè pàdé ká lè tètè lọlé wa. A dẹ̀ mọ̀ pé àwọn tí ó fẹ́ mú train, wọ́n ní train sì lè ṣiṣẹ́ wa aago kan lóru, so ó máa rọ̀ wá lọ́rùn lọ́pọ̀lọpọ̀ láti gbéra ní ibi tí a ti bá ti ṣoore ọ̀fẹ́ tán láti débi train, torí ibi train náà ò jìnnà síbẹ̀, kí a lè tètè dé ilé wa ní ayọ̀ àti àlàáfíà. Ìdí ẹ̀ la fi ṣe bẹ́ẹ̀. Mo sì gbàdúrà pé bọ́lọ́run wa ti ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, bí a ṣe ń gbọ́ ẹ̀rí ní gbogbo ìgbà tá a bá jọ pàdé gbàdúrà, ẹ̀rí náà á kàn ìdílé yín náà lórúkọ Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Fire Conference ó ti gbéra pa kúrò ní ojú kan. Lágbára Ọlọ́run ní Freiburg ní oṣù August náà ní Freiburg. Tá bá ti tán ní London ní on the 9th, tó bá ti di on the 23rd and 24th, ọjọ́ méjì ni yóò ní ìlú Freiburg ní orílẹ̀-èdè Germany. Lágbára Ọlọ́run a ṣe bẹ́ẹ̀ nítorí pé tá bá wọ inú Europe yẹn, táwa fúnra bá wọ inú Europe, àwọn kan ò ní àǹfààní láti jáde kúrò ní orílẹ̀-èdè wọn, ṣùgbọ́n wọ́n ní àǹfààní láti rìn káàkiri gbogbo Europe. So ẹ̀yin tẹ́ bá wà ní France ni, tẹ́ wà ní Spain ni, tẹ́ wà ní Germany ọ̀hún, tẹ́ wà ní Italy, tẹ́ wà ní Austria, Holland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo orílẹ̀-èdè pátá tó wà ní Europe, wọ́n ní mọ́tò tàbí tírẹ̀nì ló ná yín yóò láti débẹ̀. Mo tó yẹ láti ní ká máa pariwo ẹ̀ láti sìn, so that a lè ti prepare kó tó dìgbà yẹn. A ti parí gbogbo ètò wa on the 23rd and 24th, 23 and 24. Ó ní ìpàdé ti Friday, ó bọ́ sí Friday àti Saturday. Jẹ́ ká ètè máa ṣiṣẹ́ lẹ̀, àwọn tá a bá fẹ́ gbà yẹn níbi iṣẹ́, àwọn tó bá fẹ́ múra àti wá. Ṣùgbọ́n àwa bẹ̀ yín kẹ́ wá bá a ṣe kinní kan, ó wà important sí wa. Tẹ́ ẹ bá gbàgbé, nígbà tá a bẹ̀rẹ̀ ti London yẹn, ó tó bí program 3 títí wọ ìta ṣe kọjá ẹ̀. Àyò and sample opinion ni pé ó dà yí àwọn wo là ń expect, ó kéré jù àwọn wo là ń expect pé kán bá book seat. Ẹ jọ̀ọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ̀yin tí ẹ bá fẹ́ wá sí Fire Conference ti Freiburg ní Germany,
ẹ dákun ẹ bá lọ sórí website wa ní samologo.com.ng ẹ ti rí fire conference Freiburg, so ẹ bá wa try láti tẹ̀ kẹ́ bá búùkù síìtì ń bẹ̀. Àwọn kan ti ń búùkù síìtì o, but wọn ò mèrò wọ́n gbọ́ ọmọdé báwọn èèyàn gbọ́ púpọ̀, so ẹ jẹ́ ká lọ búùkù síìtì ń bẹ̀ káwa lè mọ̀ kókè o hall tá a fẹ́ gbà yìí o á gbà yẹn 10, ẹ rí pé àní lè waste owó or èèyàn 100 ni, so a bá mu a wà ní ìbámu pẹ̀lú hall tí a máa gbà. Tá bá ti ṣe bí ẹ̀mejì mẹ́ta náà á ti yé wa yé àwọn tí a fọkàn sí pé ó kéré jù wọ́n bọ̀, so a ti mọ̀ pé hall tó bá ju nọ́mbà yẹn lọ díẹ̀ ńlá máa wá. Ọlọ́run á ràn wá lọ́wọ́, ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ṣíṣẹ́gun òkè ìṣòro, conquering the mountain of difficulty. Ṣe rí òkè ìtumọ̀ tí bíbélì fún òkè ó pọ̀, kì í ṣe ẹyọ kan o, ṣùgbọ́n èyí tá a fẹ́ dojúkọ ńbẹ̀ ni àwọn òkè ìṣòro, àwọn òkè níwájú ìrìn àjò ayé ènìyàn. Gbogbo wa la mọ̀ nǹkan tó ń pè ní òkè, ṣùgbọ́n ẹni tí ò bá tí ì rírí ní life kò ní í yé dáadáa. Àwọn Yorùbá ní wà intimidating. Òkè ò kí ń ṣe nǹkan tí wọ́n máa ń mú ọkọ́ àtàdá lọ bá, pé ọkọ́ àtàdá ó yá ọkọ́ àtàdá ó yá. Iṣẹ́ gidi ni, àwọn irinṣẹ́ tó ní agbára, àwọn irinṣẹ́ tó yìnbó ṣe jáde. Ó dàbí kan sọ pé òkè yìí wà o, à ń la títì bọ̀ o, àwa débi tí òkè ńlá wà, ẹ̀rí lábá mú ọkọ́ àtàdá a máa fi là á máa fi ṣe tunnel sí other side. ẹni yẹn ń tanra ó mìíràn ó rò bóyá àwọn fẹ́ mi kùkùté ní tó túmọ̀ sí gangan nìyẹn. Ṣe rí nínú ìrìn àjò ayé ènìyàn, ẹ ká bá pé èèyàn rìnrìn àjò lọ́wọ́ débì kan wá rí pé òkè ńlá gàgàrà gogoro òun lòun rí nínú ìrìn àjò ayé ènìyàn. Òkè máa ń dá àyàn dúró, òkè máa ń dá àyàn dúró. Fún àwọn tí ó mọ̀ nípa ẹ̀, wọ́n á sọ fún yín pé nínú ìrìn àjò tí ojú ẹsẹ̀ bá fojú sọ òkè báyìí ní àti ẹ̀kọ́ dúró pa ni. Olùmọ̀fàtà yí àwọn míì tún ẹ̀ kàn rí pé ayé yẹn dúró ọdún kìíní ọdún kejì ọdún kẹta á máa sọ òun ò lọ wájú, òun ò lọ ẹ̀yìn, òun kàn dúró ṣáà ni. Òkè ìṣòro kan ni. Ṣé rí òkè ìṣòro ó máa ń slow ìrìn àjò ayé èèyàn down, ó máa slow á jẹ́ kó wọ́lẹ̀. Ohun tẹ́gbẹ̀ ń ṣe láàrin oṣù mẹ́ta, wọ́n wà lórí ẹ̀ lọ́dún mẹ́ta kò ní rí ṣe. Ọ̀rọ̀ mi ti ń yé wa báyìí. Bẹ́ẹ̀ ni n tá a fẹ́ gbàdúrà ṣe lòdì sí nìyẹn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Òkè ó ń jẹ́ kí ọ̀nà ayé ènìyàn kó yà síbòmíì. Olófàǹgbà mi tẹ́ bá rí lómi tó bá ní kíní kan ló ń fẹ́ ṣe, ẹnjìníà ló fẹ́ ṣe, ẹnjìníà ló fẹ́ ṣe, ẹnjìníà ló at the end of the day nígbà tó tẹ̀ máa rìn lọ́rin bọ̀ ló bá iṣẹ́ bábà ló parí ayé ẹ̀ sí. Ẹ̀rí òkè ìṣòro ni. Òun lórí yí ìrìn àjò ayé ẹ̀ po, ó divert ìrìn àjò ayé ẹ̀ síbòmíì. Ìgbà míì òkè ó lè mú ìfarapa wá, èmi ò mú ikú wá. Bẹ́ẹ̀ ni nígbà tí èèyàn bá ẹlòmíà fàyà tí ẹ máa gbọ́ àwọn ìyá wa mi wá nítorí ọmọ ni mo ṣe jókòó síbẹ̀, nítorí ọmọ ni wọ́n ṣe ń lù mí, nítorí ọmọ ni wọ́n ṣe fẹ́ pa mí báyìí, ẹ̀mí á dẹ̀ tún bọ́ síbẹ̀. Òkè ìṣòro kan nìyẹn. Torí kì í ṣe òun nìkan lóbìnrin tàbí abiyamọ nínú ayé yìí, ẹ̀rí tó sì forí kó tí ò rí nǹkan kan ṣe. Ìdí ẹ̀gán nìyẹn tó fi ń pè ní òkè ti ìṣòro. Òkè ti ìṣòro. Ẹ wo kò ní fi ṣe òkè tá a gbé ka iwájú yín tí ò jẹ́ kẹ́ ẹ kọrin ọpẹ́ bí àwọn yòókù ṣe ń kọrin ọpẹ́, kò ní fi ṣe o. Ìyẹn ni kọ́ ni kẹ́ ẹ wo kí pé ìjọ màá bábá kò rán lónìí. Ohun tó rán lónìí ni wípé nínú ayé yìí màá rí tèmi ṣe. Ètí Ọlọ́run fún wa nínú ayé yìí ó dára gan o. Ẹ gbà mo sọ fún yín, ó ti dùn jù. Ṣùgbọ́n tí òkè ìṣòro bá wà níwájú ènìyàn, alágbára á dọ̀lẹ́ o. Ẹ tó máa dúà gbà kò ní yọ o. Mo gbàdúà àdúà á yọ lára yín lórúkọ Jésù Kristi. Àdúà á yọ nínú ayé àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi. Torí tí òkè ìṣòro bá wà níwájú ènìyàn, àdúà ò ní yọ. Àdúà ò ní yọ, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbà ẹ lọ́wọ́ àgàmúrárá àwọn àgàmúrárá oh God. Ẹyẹ kan kéèyàn máa ti kú ní ẹyẹ, kéèyàn máa ti kú ní àtìmá vulture, àwọn ẹyẹ egún yẹn tẹ́ni kò tí ì kú o, ṣùgbọ́n ẹ̀mí ti fẹ́ bọ́ lára ẹ̀ tó ti ń wọ́ tó ń wọ́, àwọn ẹyẹ egún á ti sọ̀ráǹdì ẹ̀. Bẹ́ẹ̀ làwọn àgàmúrárá. Nígbà tí èèyàn bá ní òkè ìṣòro, àwọn àgàmúrá vultures ni wọ́n á sọ̀ráǹdì yẹn ni. Kò sí nǹkan tó fẹ́ fà yín ju pé wọ́n tún fẹ́ jẹ yẹn pa pẹ̀lú ẹ̀. Ẹ gbọ́ ẹni tó lóun já yunifásitì, òun ní BSc, òun ní masters, òun tún ní PhD, òun ò ríṣẹ́. Tẹ́ni kò lọ sanwó sínú àkáǹtì yín, ó dẹ̀ lóun ò níṣẹ́. Etí yín ló sọ sí pé àwọn àgàmúrá yẹn, etí wọn ló máa sọ sí pé òun ò níṣẹ́ o, òun ò níṣẹ́, òun ò ríṣẹ́. Wọ́n á ní kó lọ sanwó sínú àkáǹtì.
ṣé ẹni tí ò rí ṣe ń sanwó sínú àkáǹtì ni àbí kẹ́ ẹ sanwó sínú àkáǹtì tí ẹ̀ gan kó fi jẹun ẹ̀rí vultures ni wọ́n á ṣùrùbù ayé ẹni yẹn débi pé ìgbà yẹn náà máa sọ pé mọ́tò wo ló gbé wá wọ́n rí èèyàn bó ṣe wá o pé kún bàtà eruku ti kù sí gbogbo ẹsẹ̀ o ibi tí wọ́n kó ti wọ mọ́tò ẹsẹ̀ ló fi rin o wọ́n á ní mọ́tò wo ló gbé wá ní wọ́n gbé mọ́tò wa ní Bentley ló yẹ kó máa gan Bentley ló ti yẹ kó máa ilé mélòó kan ní ìhun kọ́lé tó bá rí ilé tí mò ń wò báyìí vultures ni wọ́n kí ló fà á nínú ayé ẹni yẹn òkè ìṣòro ti wà nínú ayé ẹni yẹn òní ìbá iṣẹ́ tá a dẹ̀ ṣe nìyẹn á dojú kọ gbogbo òkè ìṣòro nínú ayé wa á dojú kọ head on bóyá bó ṣe sọ nìyẹn á dojú kọ head on pé lónìí ní tèmi àti ẹ o èrò ló pa torí pé ẹni bákìn kan torí pé ẹni Jésù ó yẹ kẹ́ ní ìgboyà láti dojú kọ òkè ìṣòro ayé yín òótọ́ ọ̀rọ̀ ni mo sọ yẹn torí pé ẹni Jésù èmi mo yẹ báyìí sọ̀rọ̀ yìí kò sí nǹkan tó máa sọ pé ó yá ò lè lọ màá ní ìwà ìta ni mo ní Jésù mi ìsọtẹnu ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ yẹn lẹ́nu Jésù gan ò mọ̀ wọ́n aláwọ̀ ní Jésù bẹ́ẹ̀ ìgbé ayé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń gbé o ẹ gbọ́ ebe ìdí ẹ sọ pé a lè wà nú ẹ̀ṣẹ̀ káníkóró ọ̀fẹ́ pọ̀ sí tí wọ́n mo lè sọ gbangba ẹ̀yin náà mo gbà pé ẹ gbọ́dọ̀ lè sọ gbangba pé ẹ ní Jésù tó pé ẹ ní Jésù yẹn gbogbo kìṣòro ayé yín lónìí ó di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristi ibẹ̀ gan láti máa bẹ̀rẹ̀ àdúrà wa ṣé ẹ rí ẹsẹ̀ kan nínú Bíbélì bá àwọn kan ṣe ní kò yé wọn tó ẹsẹ̀ yẹn yé mi dénúdénú mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe ibìkan láti sọ̀rọ̀ yẹn a sọ ní ọ̀nà tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ wo bá ṣe sọ nínú ìwé Matthew chapter 17 verse 20 Matthew 17:20 Matthew chapter 17 verse 20 gbọ́n nǹkan tí Jésù sọ ń bẹ̀ ni kò sí kìsẹ́yìn tí ò mọ̀rọ̀ yẹn lórí Jésù sì sọ fún wọn pé nítorí ìgbàgbọ́ yín kéré ìdí tó fi sọ̀rọ̀ yẹn fún wọn ni wípé àwọn ọmọ ẹ̀yìn béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àsìkò tó ní mi fẹ́ gbé wa lọ sẹ́yìn àwọn ọmọ ẹ̀yìn béèrè pé ẹ̀sìkìsà kí ló dé tá a fi gbàdúrà tí ò gbà kí ló dé tá a fi pàṣẹ fún ẹ̀mí òkùnkùn tí ẹ̀mí òkùnkùn ò sá kí ló dé tá a fi sọ fún ẹ̀mí òkùnkùn pé ó tẹríba tí ò dá wa lóhùn ṣùgbọ́n nígbà tẹ́yìn báyìí kàn lanu lẹ́ẹ̀kan báyìí ẹ̀mí òkùnkùn sì sá lọ kí ló fà á Jésù dẹ̀ dá wọn lóhùn ní plain language ó nítorí pé ìgbàgbọ́ yín kéré màá sọ díẹ̀ fún wa o tí ìgbàgbọ́ wa tí ò fi nítumọ̀ tí ìgbàgbọ́ wa ò ṣe túrú kankan lára àdúrà wa now ó wá tẹ̀síwájú ó ní lóòótọ́ ni mo wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ kéré bí hóró mustadi ẹ̀yin lè wí fún òkè yìí pé ṣípò kúrò níhìn yìí òun yóò sì ṣí ipò oh God kò sì ní sí ohun tí kò ní ṣeé ṣe fún yín ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ yẹn ò yẹ kó yé yín ọ̀rọ̀ yẹn yé mi dénú ṣùgbọ́n máa ń yà mí lẹ́nu kìsẹ́ni máa ní mo ní ìgbàgbọ́ o ìgbàgbọ́ mi tiẹ̀ le jù lọ́tẹ̀ yìí ṣùgbọ́n mi ò rí nǹkan kan ohun tó fà á tí ìgbàgbọ́ yín ò ṣe lágbára ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àṣírí ibẹ̀ nìyẹn àṣírí ìgbàgbọ́ nìyẹn wọ́n ní mo ní ìgbàgbọ́ ẹ gbọ́ tẹ́yìn náà bá dẹ̀ fojú wo náà ẹni tí ara ẹ̀ ò dá ẹni tí wọ́n sọ fún lọ́sípítù pé ó ti ní brain tumor wọ́n wá ní màmá tẹ́ bá ní ìgbàgbọ́ Ọlọ́run á ṣe ẹ gbọ́ ṣé kò ní ìgbàgbọ́ pé Ọlọ́run á ṣe á gbàgbọ́ pé Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ kò sí ìgbàgbọ́ kankan ìgbàgbọ́ á di aláìlágbára ìgbàgbọ́ á dọ̀ lẹ́nu ayé á kàn sọ ṣáá ni Sátánì àkànbùsẹ̀ aláwọ̀ ibùn ẹ̀ wọ́n mà ti fọ́ ní jù òye tí Ọlọ́run fi hàn mí nìyẹn nípa ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ó máa mú kí ìgbàgbọ́ ṣákì nínú ayé ènìyàn ohun tí Ọlọ́run béèrè God is asking for our just pure little faith kò bí oró mustard tó bá pure tí ò ní ẹ̀ṣẹ̀ kankan nínú ó tán la bá gbé agbára wọ̀ kì í ṣe pé a ti lu ẹ̀ṣẹ̀ mọ́ ìgbé ayé wa ẹ̀rí a ti lu ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ ìgbé ayé wa àwa ní mo ní ìgbàgbọ́ ó yá òkè ṣe di òkè akàn òkè á lọ pé àwọn apá family á ní ẹ̀wà gbọ́ ẹ̀wà gbọ́ dẹ̀dẹ̀rẹ̀ èmi nìkan ò lè dáwọ́ ẹ bá mi wò ó n tó bá ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún yín á sọ fún Ọlọ́run ibi tá ti bẹ̀rẹ̀ gangan nìyẹn Jésù Olúwa ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo fi kún ìgbàgbọ́ mi jì mí lórúkọ Jésù bá a ṣe fẹ́ gbà nìyẹn Oh Lord, forgive all sins I have added to my faith. Ìgbàgbọ́ nínú Jésù kò gbọdọ̀ ní ẹ̀ṣẹ̀ nínú. Oògùn ẹ̀ nìyẹn. Tó bá ti ní ẹ̀ṣẹ̀ nínú, ó tán. Oh God, ẹja kọ́ gbàládùá. Jésù Olúwa,
ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo fi kún ìgbàgbọ́ mi jì mí lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tí mo fi kún ìgbàgbọ́, Olúwa ẹ dárí ẹ jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo fi kún ìgbàgbọ́, Olúwa ẹ dárí ẹ jì mí. Olúwa ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti fi kún ìgbàgbọ́, Olúwa ẹ dárí ẹ jì mí. Kí ìgbàgbọ́ mi kó má bàa ṣákì tí n bá ń gbàdúrà. Kí ìgbàgbọ́ mi kó bá ràn mí lọ́wọ́ nínú àdúrà mi lónìí lórúkọ Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti fi kún ìgbàgbọ́, Olúwa ẹ dáríjì, Olúwa ẹ dáríjì, Olúwa ẹ dáríjì. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Tá a bá rí, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a jọ wà lábẹ́ àdúrà ẹ̀ ń follow wa nínú Bible study tá à ń ṣe ní YouTube. Ẹ notice pé ní ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní part 1 part 2 ohun tá à ń ṣe generally ni wípé à ń fi hàn wá. Mo sọ fún wa, mo ní màá kó ẹ̀rí lé yín lọ́wọ́ ìdí ẹ̀ tí mo fi ní ìgbàgbọ́ tó dájú pé ìjọ òde òní ti sọnù. Lára tá a dẹ̀ kọ́ àwọn èèyàn lọ́wọ́ báyìí ni wípé ikú àti àjíǹde Jésù Kristi ó dẹ̀ yé wa o, kò sí kí sẹ́ni tí ò yé o, torí kò sí kí sẹ́ni tí ò mọ̀ pé aṣọ ìkélé tẹ́ḿpìlì ti fàya. Ìyẹn túmọ̀ sí pé kò sí ẹnikẹ́ni tó máa jẹ́ alárinà àwa àti Ọlọ́run mọ́ bí kò ṣe Jésù Kristi. Kò sí ẹ̀dá alààyè kan tó gbọ́dọ̀ jẹ́ alárinà wa. Wọ́n á fi yé wa pé ṣùgbọ́n àwọn ará bíi tán láwọn pásítọ̀ wa yìí, ìtàn jẹ́ ká tán ṣà ń tẹnumọ́ fún wa ni wípé àwọn nìkan ló lè rí Ọlọ́run, àwọn nìkan ló máa rí Ọlọ́run. Tọ́lọ́run bá dẹ̀ sọ ẹnu wọn nìkan ló wà. Irọ́ pátápá, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ kọ́ sí ẹ̀ tán fi ń lò bẹ́ẹ̀ fún yín. Torí pé Bíbélì láti Old Testament ó ní ọ̀rọ̀ yẹn ti ń jáde lẹ́nu àwọn wòlíì o pé tó bá yá o ṣé gbogbo tá à ń ṣe yìí tọ́pọ̀ nìkan là ń rí Ọlọ́run yìí. Ọlọ́run tó bá yá wọn á tú ẹ̀mí òun jáde sára àwọn èèyàn gbogbo. Ẹ lọ wo Jóẹ́lì orí 2 ẹ rí bẹ́ẹ̀, ẹ tún rí bẹ́ẹ̀ náà. Wọn á kó ẹ̀mí òun jáde sáwọn ara ènìyàn gbogbo. Àwọn arúgbó yín wọ́n máa lálàá, àwọn ọ̀dọ́mọkùnrin yín wọ́n máa ríran. Ló bẹ̀ sí tí àwọn àsọtẹ́lẹ̀ tó ti jáde láti àìmọye ọdún ó dẹ̀ rí bẹ́ẹ̀. Kò wá sẹ́ni tó ní monopoly ẹ̀mí mọ́mọ́. Ẹni tó bá wu ẹ̀mí mọ́ òun ló ń bàlẹ́ fúnra ẹ̀. Ṣùgbọ́n rọ́ o, mo sọ fún wa o, tí àwọn pásítọ̀ bá parapọ̀ tán bá kọ́ wa ní ẹ̀kọ́ yẹn ní òótọ́ ẹ̀, kò ní wọn ò lè lówó tán bá ṣe ní sìn o. Ẹgbàá mi sọ fún yín, ayé jẹ́ẹ̀tì ò ní yọ o, ayé lébọ̀gìnì ò ní yọ o, ayé ìjọ ńlá tá a fi 100 million 300 million kọ́ kò ní possible o. Bẹ́ẹ̀ o kó ló mo sọ fún yín o. Ayé pé irọ́ o, mọ́tò báyìí ni mo gbọ́dọ̀ lo, convoy báyìí ló gbọ́dọ̀ tẹ̀lé mi, ayé ò ní yọ. Kí ló fà? Òye máa yí àwọn ènìyàn pé okay, so bí ẹ̀sìn ṣe lọ rè. Àlàyé ní tòní inú àlàyé rẹ̀ yìí lè máa mú àdúrà yín jáde tó wà bẹ́ẹ̀ nìyẹn. Àlàyé ní tòní kó lè yé wa dénúdénú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni wọ́n máa dá yín padà sí Old Testament mode of religion, torí bẹ́ẹ̀ ló ń jẹ́ wà, ibẹ̀ ní jìbìtì wà. Ẹ bá fẹ́ lu jìbìtì lábẹ́ ìjọsìn májẹ̀mú láíláí, ayé ẹ yọ. Òun ló fà tẹ́ fi gbọ́ pé àwọn ọmọ wòlíì kan wọn ò gbádùn tó fà á nìyẹn, tó pé ayé jìbìtì yọ. Ẹnìkan pé ló ní monopoly Ọlọ́run. Ohun tó Ọlọ́run bá sọ fẹ́ nìkan péré òun làbẹ́gẹ́. Ìbáàdẹ̀ fi tiẹ̀ kún, ìbáàdẹ̀ purọ́ fún wọn, ìbáàdẹ̀ fi àìlóye kún, kò kàn wọ́n ní ohun àtọ́lọ́ nìkan lẹ́lẹ́jọ́. Àbí wọn ò tún sọ fún yín náà báyìí nígbà tí pásítọ̀ bá fún yàn lóyún tẹ́ ẹ máa sọ ẹ̀yin ọmọ ìjọba lẹ́tì máa bá defend pé nígbà ibi táwọn ti ń pàdé Ọlọ́run yàtọ̀ ibo ìṣọ́lọ́ sọ fún mi pé òun ní ojúbọ kan kò síbi tán ti ń pàdé Ọlọ́run. Ẹ gbà mí sọ fún yín o, ibi tẹ́yìn dúró sí yẹn ẹ lè pàdé Ọlọ́run bẹ́ẹ̀ o, ọwọ́ olúkálùkù. So kò wá sí mọ́, kò sí nínú wọn mọ́ tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀, kò sí nínú wọn mọ́. Kí ló kàn wọ́n nígbà tó kí ló ti pè time tó máa wait máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ fún yín, ọmọ ìyá àná sì tán máa tà ní, wọn mọ̀ ya káṣífù tán máa tà ní, wọn mọ̀ ya èrò tán máa tà ní. Wọ́n á jẹ́ kí èrò sáwọ́ lẹ́yìn wọn. Irọ́ o, ọ̀rọ̀ ogun yìí ni. Kò sínú wọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀, kò sínú wọn tó ń sọ̀rọ̀ nípa ìwà mímọ́, kò sí. Kò sínú wọn tó ń sọ̀rọ̀ nípa ìjólóòtọ́ sí Ọlọ́run, kò sí. Kò sínú wọn tó ń sọ̀rọ̀ nípa dídúró de Olúwa, kò sí. Dúró de Olúwa kẹ̀ wọ́n á dúró de Olúwa àbí kó Olúwa sáré bá wọn lójú ọ̀nà. Irọ́ o, now ni. Now ni. Kì í ṣe ètò Ọlọ́run lórí ayé àwọn èèyàn lónìí, ètò ènìyàn lórí Ọlọ́run ni. Abẹ́ kí n gbọ́ tán máa ṣe yẹ̀yẹ́ ẹ̀ ni pé Ọlọ́run ò pè wọ́n, ṣùgbọ́n àwọn fúnra àwọn ló fúláṣì Ọlọ́run. Ayé mi o. Òun ló fà á
tí ó tó fi jẹ́ pé gbogbo kì í ṣòro ayé àwọn ènìyàn ìgbàgbọ́ wa ò lè débẹ̀ tó pé àwọn ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé òun lè ṣe tó wu òun as long as sí anointing pastor òun bá ti wà ń bẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ yé wọn gan tó máa túmọ̀ anointing wọn ò ní sọ pé anointing ẹnìkan máa gbà wọn nígbà tí ìwé bíbélì sọ fún wa pé olúkàlùkù ló máa ru ẹrù ara rẹ̀ gbogbo ara rẹ̀ máa ń sọ pé ìgbàgbọ́ bàbá ò gbà tọmọ là gbogbo ara rẹ̀ à ń sọ gbọ́ ẹ o ṣùgbọ́n ẹ̀ mọ ìtẹ́ ti san lórí ọmọ yín ẹ̀ mọ ìyàdúrà tẹ́tí ẹ̀ máa bọ́mọ yín gbà tóun dẹ́n ṣe ohun tó wù ú ọlọ́run mi o jésù olúwa ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti fi kún ìgbàgbọ́ mi jì mí kí n lè tẹ̀síwájú nínú ìrìn àjò ayé mi oh Lord, forgive all sins I have added to my faith so that I will progress on the journey of my life. ṣe rí tí a ò bá tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa ayé ìgbà sùn wá gbé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó wà lójú kan ayé máa ń sùn gbé ni tẹ́bá ti rẹ́ lómi tó wá pé ẹ̀ ń lọ pokùnso òun tẹ̀ máa commit suicide wẹ̀tẹ̀ ti sú òun gbogbo ẹ̀ ti sú mi ló ti máa ń sábà bẹ̀rẹ̀ ẹlòmíràn ni òun ti wọ depression òun tó bá rí pé ayé ẹ̀ dúró lójú kan òkè ìṣòro yẹn ò jẹ́ kó lọ jésù olúwa ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo fi kún ìgbàgbọ́ jì mí lórúkọ jésù ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù olú ẹ dárí jì mí lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti fi kún ìgbàgbọ́ lórúkọ jésù olú ẹ dárí jì mí lónìí kí ìgbàgbọ́ mi lè di akin kí ìgbàgbọ́ mi lè lágbára kí ìgbàgbọ́ mi lè mú òkè ayé mi kúrò lórúkọ jésù kìsì gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti fi kún ìgbàgbọ́ lórúkọ jésù olú ẹ dáríjì 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 olú ẹ ṣàánú olú ẹ dáríjì olú ẹ ṣàánú olú ẹ dáríjì gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ọlọ́run mo bẹ̀ yín eré àdúrà tó ní ẹ má gbé lórí doctrine church kankan ẹ má gbé lórí gio kankan o mo tọ́ tó wà ń bẹ nìyẹn o ẹ̀yin ẹ lọ sínú àdúrà tó ní pẹ̀lú ọkàn kan kẹ́ ẹ wá wo nǹkan tó lè ṣẹlẹ̀ nínú ayé yín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tán ti mú yín dá ẹ ra kinní kan wá o kinní kan lẹ́ máa gbé wá lónìí wọ́n ti wọ́ yín lọ sí ilẹ̀ ẹ̀ṣẹ̀ tí ẹ bá lè ti lọ sí ilẹ̀ ẹ̀ṣẹ̀ ó ti kúrò lórí ilẹ̀ àánú nìyẹn ẹ jọ̀ọ́ ẹ tẹra máa àdúrà yẹn torí kò lè jó nìkan lágbà lónìí bó ti ẹ̀ jẹ́ pé ó wù mí ó jẹ́ pé nìkan lá máa gbà ṣùgbọ́n kò possible bẹ́ẹ̀ni ẹ wo ṣe rí òkè ìṣòro ẹ̀rù kìíní kan máa ń bà á kìíní ọ̀nà ni mo pè ní oore ọ̀fẹ́ ẹ gbà pé sọ fún yín oore ọ̀fẹ́ ọlọ́run àti òkè èyí kì í tiẹ̀ fẹ́ rí Zechariah chapter 4 verse 7 Zechariah chapter 4 verse 7 ìwé Zechariah orí 4 ẹsẹ̀ 7 bí ó sọ pé ó ní ta ni ìwọ òkè ńlá ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubábélì òun yóò sì fi ariwo mú òkúta téńté orí rẹ̀ wá yóò máa kígbe wípé oore ọ̀fẹ́ sí oh my god ìbá wù mí kí gbogbo wa pátá ká ní òye ọ̀rọ̀ ọlọ́run dénú ká mọ tí ọlọ́run ń sọ gangan fún wa ẹ wo ìgbé ayé wa tún dùn jù báyìí lọ àlàyé ibẹ̀ nìyẹn o máa sọ fáwọn èèyàn mo ṣe parí àdúrà màmá yẹn láyé jọ́ ni mo màmá yẹn àdúgbò ìrìnàjò ń gbé mo parí àdúrà aago 12 òru ni mo bẹ̀rẹ̀ mo parí aago 5 òun nìkan ṣoṣo tó bá ti lọ tó máa sọ fún yàrá ìmọ̀ ni àlùjọ̀nnú làwọn èèyàn o òun nìkan ṣoṣo ó bẹ̀rẹ̀ aago 12 parí aago 5 a ní ẹ̀mí tí mo ti bẹ̀rẹ̀ sá mo ka Psalm 1 a dẹ̀ gbé Psalm 1 láti bẹ̀rẹ̀ a dẹ̀ parí ẹ̀ ọlọ́run jẹ́lẹ̀ rí mi ò tọ́ mo sọ fún yín o a ka Psalm 1 yẹn lórí a kà láti bẹ̀rẹ̀ a kà dé tó bá ti yọ ọlọ́ọ̀kan báyìí mo máa ń dọ̀jì ni ṣùgbọ́n ìyá yẹn máa ń ka mi mọ́ nígbà mi a ka mi mọ́ bí tí mo wà tó yẹ pé mi lè sá a ní nígbà tí mo kú ọbẹ̀ yẹn tán mo tún bọ́ sí Psalm 2 a tún bẹ̀rẹ̀ olúwa ṣe kíní kan lórí ni o tẹ́ bá gbé bẹ́ẹ̀lì dání bó ṣe ń pè yẹn tẹ́ bá gbé dání kò ó kọ̀rẹ́ ti pa mo tún kú ọbẹ̀ mo kàn jump ni mo lọ sí Psalm 24 ó tún bẹ̀rẹ̀ sí kà ọlọ́run àgbáyé ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ń kọ́ oh my god ẹni tí ò pé jésù rí lẹ́ẹ̀kan ó bẹ́tà ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ló fà á ó ti fi ẹ̀ṣẹ̀ kún ìgbàgbọ́ tó rà mọ́ dáadáa ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ̀yìn ó ti fi kún ìgbàgbọ́ á gbàdúrà wákàtí 9 tí ò sí nǹkan kan torí pé bẹ́ẹ̀ sọ pé irú àwọn àdúrà bẹ́ẹ̀ á dàbí ìgbé ajá lásán ìgbé ajá oh my god mo gbàdúrà àdúrà yín ò ní di ìgbé ajá lásán létí ọlọ́run lórúkọ jésù kristi oore ọ̀fẹ́ ẹ wo ohun gbogbo nínú ayé pátá nípasẹ̀ oore ọ̀fẹ́ ni ohun gbogbo bẹ́ẹ̀ ni mo sọ fún ohun gbogbo nínú ayé no matter what you are able to accomplish in life
kò ní fi ṣe ohun tẹ́ ẹ dànù ayé yìí. Orí ọ̀fẹ́ ni, orí ọ̀fẹ́ Ọlọ́run. Jésù Olúwa, ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà nínú ìrọ̀rùn. Give me the grace that receive answers to prayers easily. Answers to prayers. Orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà gbà ní ìrọ̀rùn. Àwọn kan wà bẹ́ẹ̀. Ọlọ́run ò ṣe mo dúpẹ́ o. Ẹlòmíà gbàdúrà títí from one mountain top to the other. Orí òkè kìíní kan náà tẹ́lẹ̀ mi bá ń sọ fún ẹ̀rù àbáyìn orí òkè Ọlọ́run kọ́lé mo mọ̀ bẹ́ẹ̀, orí òkè kìíní kan ní Ẹdẹ mo mọ̀ bẹ́ẹ̀, orí òkè kìíní kan ní Ìkìrun ní Ìṣàrun ní kìíní kan ó dẹ̀ ti yabẹ̀ pátá pẹ̀lú ẹ̀ńkọ́. Ó tún wá bẹ̀ Ọlọ́run kọ́lọ́run ṣàánú fún òun, kọ́lọ́run bóun ṣe ló sì ń bẹ̀ lórí ẹ̀ ti mọ̀ pé kò ní orí ọ̀fẹ́ ìdáhùn àdúrà nínú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ lómi àkànní lórúkọ Jésù. Bó ṣe ń gbàdúrà ẹ̀ ló múra bíṣẹ́ o, òun ló sáré mutí lóní kò ń sáré jẹ slice kan ó dẹ̀ gbàdúrà yẹn ó dẹ̀ débi iṣẹ́ àdúrà dẹ̀ gbà. Jésù Olúwa, ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà nínú ìrọ̀rùn. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà gbà nínú ìrọ̀rùn. Olúwa fi fún mi ní orúkọ Jésù Kristi. Orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà gbà nínú ìrọ̀rùn. Olúwa fi fún mi. Jésù ẹ ṣàánú mi o. Olúwa ṣàánú fún mi. Orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà gbà nínú ìrọ̀rùn. Olúwa fi fún mi lónìí. Olúwa fi fún mi lónìí. Olúwa ṣàánú fún mi. Orí ọ̀fẹ́ ni mo bẹ̀bẹ̀ fún. Orí ọ̀fẹ́ ni mo béèrè fún. Ìyẹn orí ọ̀fẹ́ tó ń rí ìdáhùn àdúrà gbà nínú ìrọ̀rùn. Olúwa fi fún mi lórúkọ Jésù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo sọ yẹn? Oore ọ̀fẹ́. Ẹ wo àti ló kò wá make sense wa mọ́. Jẹ́rìí ó ti wá di nǹkan tá a kàn máa sọ mí àlè kí ẹ̀rọ Jésù Kristi Olúwa wa fẹ́mọ̀ tí Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó ṣe pé ó ti wá dorin kàtí ẹ̀ tí wọ́n ti ṣe ń sọ gan ọ̀rọ̀ Jésù sọ̀rọ̀ amen ìdàpọ̀ tẹ̀ mọ́ amen kó máa jà amen. So a ò mọ ìṣe pàtàkì orí ọ̀fẹ́ ní nǹkan téèyàn bá ń rí lójoojúmọ́ ẹ̀rí kò ní níyì lójú ẹ̀ mọ́. Bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wúwo jù, ọ̀rọ̀ yẹn ti fẹ̀ jù, ọ̀rọ̀ yẹn ti ní agbára jù. Táàyè bá wà lọ́jọ́ kan á fi ṣe Bible study ẹ mọ̀ pé orí ọ̀fẹ́ is a sacred word. Orí ọ̀fẹ́ bí Ọlọ́run ṣe ní agbára tó bẹ́ẹ̀ náà ni orí ọ̀fẹ́ ṣe ní agbára tó. Níbi tí kò yẹ kéèyàn máa ṣe àwọn míì sọ pé tí wọ́n bá ti parí ìsìn let's share the grace in fellowship. So ó ti mọ́ra. So ẹ kàn máa gbọ́ ni may the grace of Jesus Christ, the love of God, the fellowship. Wá di nǹkan tá a recite ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn dẹ̀ wúwo gan. Kì í ṣe ọ̀rọ̀ tó yẹ ká take slightly, kì í ṣe nǹkan tó yẹ ká take merely. Ó yẹ ká fi ọwọ́ tó lé mú, ó yẹ ká máa sọ pẹ̀lú ìbẹ̀rù torí pé orí ọ̀fẹ́ is the determinant. Òun ló determine bí o ti máa dà fún yẹn bí o ṣe ní dà fún yẹn. Òun ló determine ẹni tó máa rí ṣe àtẹni tí ò ní rí ṣe. Òun ló determine ẹni tó máa rọ́nà lọ àtọ́nà ẹ̀ máa dí. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa orí ọ̀fẹ́ mà là ń sọ yìí. The grace changes everything. Orí ọ̀fẹ́ ó yí ohun gbogbo padà pátápátá. Tó yẹ láṣẹ sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Olúwa ẹ fún mi lórí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbígbé rọrùn fún mi. Ẹ rí i pé nígbà tó máa bẹ̀rẹ̀ àdúrà yìí níbẹ̀rẹ̀ mo ti ń dọ́gbọ́n gba àwọn àdúrà yìí mo ti dọ́gbọ́n gbà. Give me the grace that will make living easy for me. Ayé gbé ó nira fáwọn kan ẹ̀yin náà ẹ lè jiyàn. Àwọn kan náà sọ pé gbígbé ayé yìí nira fún wọn débi pé ṣe ló dàbí ogun àgbáyé. Wọ́n á struggle pẹ̀lú oúnjẹ, wọ́n á struggle pẹ̀lú ilé gbígbé, wọ́n á struggle pẹ̀lú ọkọ níní, wọ́n á struggle pẹ̀lú aya níní, nípa ìbímọ wọ́n á struggle pẹ̀lú ẹ̀. Kò sí nǹkan tí wọ́n rí ṣe nínú ìrọ̀rùn. Ìnira ṣáá ni. Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbígbé rọrùn fún mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbígbé rọrùn fún mi. Olúwa ẹ fún mi lónìí, Olúwa ẹ fún mi lónìí. Orí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbígbé tí ó fi jẹ́ kó rọrùn fún mi. Olúwa ẹ fún mi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Orí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbé kó rọrùn fún mi. Olúwa ẹ fún mi lónìí, Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ gbàdúrà ẹ jọ̀ọ́ ẹ tẹnumọ́ àdúrà yẹn. Orí ọ̀fẹ́ ńlá ni nígbà tí ayé gbígbé bá rọrùn gbé fún yín, ayé ìbá rọrùn gbé fún yín. Ẹ gbọ́ kí ló tún kàn? Lórúkọ Jésù ló ẹ ṣàánú fún àwọn ọmọ mi. Orí ọ̀fẹ́ tí ó mú kí ayé gbé kó rọrùn fún wọn. Olúwa ẹ fi fún wọn lónìí. Ẹ bá dárúkọ àwọn ọmọ yín sí àdúrà tẹ́ bá ti ń gbàdúrà o. Ẹ má kàn sọ pé àwọn ọmọ mi nìkan torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ni ọmọ tó pọ̀. Bẹ́ẹ̀ ni ẹni ọmọ tó pọ̀ ọmọ àdúgbò ọmọ tẹ́tọ́ ọmọ jẹ́ kinní kan ẹ fi àwọn náà sínú àdúrà o. Òótọ́ ni o torí táyé wọn bá rọrùn gbé fún wọn ò ní sọ pé ẹ̀yin lẹ̀ ń lò ràwọ̀ wọn o. Torí mo ti rí àwọn kan tó kó àwọn ọmọ ọlọ́mọ tira ṣùgbọ́n àwọn tán kó tira yẹn wọ́n ń struggle
ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ wọn yẹn wọ́n padà sọ pé ẹni tó ràn wọ́n lọ́wọ́ yẹn òun ló lòràwọ̀ wọn. Irọ́ dẹ̀ ni kò lè lòràwọ̀ wọn o. Ayé ò rọrùn fún àwọn yẹn láti gbé ni, torí pé ẹni tó ń tọ́ wọn gan ò fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ bẹ̀ sí pín, ẹ máa pín àdúrà yẹn gẹ́gẹ́ bí àwọn ọmọ yẹn bá ṣe pàtàkì sí yín. Ó yẹ máa sọ fún Ọlọ́run oore ọ̀fẹ́ ẹ̀yin ò tó mú kí ayé gbé rọrùn fún àwọn ọmọ mi, ẹ yóò lọ fún wọn. Ẹ bẹ̀ sí gbàdúrà, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bá ẹsẹ̀ kan pàdé nínú Bíbélì. Mo máa ń pè irú ẹsẹ̀ bẹ́ẹ̀ ní straight forward prayer. Yẹn ni pé àwọn ẹsẹ̀ kan wà nínú Bíbélì tó yẹ pé ní ìdí àti yọ nǹkan kan kúrò, àdúrà pọ̀nbélé ni. Tí bá ti pàdé irú ẹsẹ̀ nínú Bíbélì máa ní kábíyèsí Ọlọ́run, immediately mo dẹ̀ bẹ̀rẹ̀ sí gbà nìyẹn. Mo bẹ̀rẹ̀ sí gbà, mo lè wà ní ọ́fíìsì mi, mo lè dájókòó, mo lè wà láàrin àwọn èèyàn, mo ti gbàdúrà lọ́n tèmi. Torí láàrin àwọn èèyàn òun ló ti dùn jù láti gbàdúrà. Mi ò yàtọ̀ sáwọn kan sọ pé wọ́n á kàn wá ṣe wọ́n máa wá yín pọ̀, wọ́n á rànjú, wọ́n á pàdé, wọ́n máa ṣẹnu báyìí. Irọ́ o, ìyẹn ò kì í ṣàdúrà o, àṣemọ̀nà nìyẹn, àṣemọ̀nà ṣáá nìyẹn. Straight forward prayer yẹn mo máa bá kàn pàdé nínú ìwé Isaiah chapter 40 verse 4. Isaiah chapter 40 verse 4. Oh God. Ṣé rí phrase kan lẹ́ẹ̀kan fi sí ẹsẹ̀ yẹn, tí a bá ti fi phrase yẹn kún ẹsẹ̀ yẹn, ó ti di àdúrà pọ̀nbélé. Mo mọ àwọn verses bẹ́ẹ̀ tó pọ̀ gan-an ní Bíbélì. Ní tí Bíbélì sọ ni pé gbogbo àfonífojì ni a ó gbé sókè, gbogbo òkè ńlá àti òkè kékeré ni yóò di pẹ̀tẹ́lẹ̀. Ojú ọ̀nà wíwọ́ ni a ó sọ di títọ́, àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú pẹrẹsẹ. Ní tí Bíbélì sọ nìyẹn. Báwo làdúrà ṣe yọ? Ó máa rọrùn. Ẹ kàn sọ pé ní ojú ọ̀nà ayé mi, èyí ò lẹ́fi síbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn, ní ojú ọ̀nà ayé mi gbogbo àfonífojì ni a gbé sókè. Yẹn pé àfonífojì àwọn kòtòkòtò tó wà ń bẹ̀, ẹ̀pẹ́ tó wá fẹ́ ṣe títì, wọ́n á kọ́ àwọn iyẹ̀pẹ̀ wá, wọ́n á fi straighten ẹ̀. Tí bẹ́ẹ̀ lè sọ ń bẹ̀ nìyẹn pé ní ọ̀nà ayé mi, ní ojú ọ̀nà ayé mi bàbá, gbogbo àfonífojì ni a gbé sókè, gbogbo òkè ńlá àti òkè kéèké ní ó di pẹ̀tẹ́lẹ̀. Ojú ọ̀nà wíwọ́ ni a ó sọ di títọ́, àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú pẹrẹsẹ. Bẹ́ẹ̀ ṣe máa gbà ní, ẹ lè gbé Báíbù yín dání, Isaiah 40 verse 4. Òun lè máa gbé dání báyìí. Ẹ kàn fi phrase yẹn kún ni. On my life's path, every valley shall be exalted, and every mountain and hill brought low, and crooked places shall be made straight, and the rough places smooth. Bẹ́ẹ̀ máa sọ nìyẹn ní ojú ọ̀nà ayé mi, gbogbo àfonífojì òun ni a gbé sókè. Ní ojú ọ̀nà ayé mi gbogbo òkè ńlá àti òkè kéèké òun ló máa di pẹ̀tẹ́lẹ̀. Ní ojú ọ̀nà ayé mi gbogbo ojú ọ̀nà wíwọ́ òun ni a sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé mi gbogbo ọ̀nà pálapàla òun ni a sọ di títẹ́jú pẹrẹsẹ. Bá ṣe máa gbàdúrà ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ní ojú ọ̀nà ayé mi gbogbo àfonífojì òun ni a gbé sókè. Ní ojú ọ̀nà ayé mi gbogbo òkè ńlá àti òkè kéèké òun ni ó di pẹ̀tẹ́lẹ̀. Ní ojú ọ̀nà ayé mi ojú ọ̀nà wíwọ́ ni a ó sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé mi ọ̀nà pálapàla òun ni a ó sọ di títẹ́jú pẹrẹsẹ. Lórúkọ Jésù Kristi Olúwa, ẹ ṣàánú fún mi ní ojú ọ̀nà ayé mi. Bẹ́ẹ̀ ṣe máa sọ Bíbélì yẹn lẹ máa kà. Ní ìdá ti díjú ka ilé yìí, ẹ lajú yín báyìí, ẹ máa kà jáde ni. Ìbọ̀tẹ́ fi ọ̀rọ̀ yẹn sí àárín àwọn ọ̀rọ̀ mo ṣe fi sí yẹn. Ní ojú ọ̀nà ayé mi gbogbo àfonífojì òun ni a ó gbé sókè. Ní ojú ọ̀nà ayé mi gbogbo òkè ńlá àti òkè kéèké òun ni a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Ní ojú ọ̀nà ayé mi ojú ọ̀nà wíwọ́ òun ni a ó sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé mi àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú pẹrẹsẹ. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, ẹ tẹra mọ́ àdúrà yẹn, ẹ dákun ẹ gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé ẹ rí ẹsẹ̀ tí mo fún wa yìí, èmi ò rí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ o. Nígbà tí èèyàn bá fi kún daily prayer life ẹ̀, ẹ gbà mo sọ fún yín o. Oh God. Àṣírí àdúrà nìyẹn. Nígbà tí èèyàn bá ti dé ìkórìtà kan tó jẹ́ pé àdúrà ti di exercise nínú ayé ẹ̀, kì í ṣe pé gbà tó níṣòro ìyàtọ̀ wà ń bẹ o. Ọ̀pọ̀lọpọ̀ wa tá jẹ́ Kìrìsìtẹ́nì tá a bá ní pọ́blẹ́mù kankan, a ò rántí Ọlọ́run rárá. Ìgbádùn ni a kàn máa bẹ́ kiri níbi sky lolo. Ṣùgbọ́n tí ìṣòro bá ti dé bẹ̀rẹ̀ máa pé ó yẹ kí n fa àwẹ̀ ọjọ́ méje, kí n gba ọjọ́ méje lọ́la ìrọ̀. Ṣùgbọ́n fún àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, exercise ni àdúrà, conversation ni pẹ̀lú èèyàn àtọlọ́run, exercise ni.
wọ́n kàn lè decide pé okay ó ti di routine wọn máa jíra rọ báyìí wọ́n á ṣe personal devotion. Personal ni mo sọ mi sọ family o, wọ́n á ṣe personal devotion. Bóyá wọ́n tún ráyè gbà mí wọ́n á kàn kí àdúrà kan mọ́lẹ̀ wọ́n á dẹ̀ gbà nínú ìwà mímọ́ ni o, kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ o. Ẹ má gbàgbé àdúrà tá a kọ́ gbà pa o. Tí ẹ̀ṣẹ̀ bá ti kún ìgbàgbọ́ òfo ni o, kò sí nǹkan bẹ́ẹ̀ òfo ni. Ẹ gbàgbé anointing kankan, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Anointing anybody ò gbà anybody o. Má ṣe ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ irọ́, ọ̀pọ̀lọpọ̀ láìkí irọ́, ọ̀rọ̀ tó dùn, ọ̀rọ̀ tó ṣe kíní kan. Tẹ́ ẹ bá pẹ́ jù lórí ọ̀rọ̀ tó dùn wọn á bà tìyàn jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó wá pẹ́ ẹ láìka ti máa gbọ́ ọ̀rọ̀ tó dùn náà wọn á bà tìyín jẹ́. Ibi tẹ́ kàn sọ fún mi pé mọ́mí nǹkan tẹ́ ṣe ò dáa o, kò dá, wọ́n á dákẹ́ ni o, wọ́n á ní you are good, you are wonderful, God is good especially to me. Àbá ìṣe máa ń sọ all the time tó ní ti yín náà ṣọ́ọ̀ṣì yẹn. Èyí tó bá jẹ́ ètí ìbá jẹ́ God is good all the time, God is good especially to me. Hallelujah somebody. Mommy, the glory of God is shining in your life. Orí ẹlẹ́wà. Mommy, you are so beautiful. So ẹ ní di ọ̀rọ̀ ẹnìkan báyìí láti sọ fún mi pé ẹ beautiful, ẹ ní fan, ẹ ní mìíràn léyìn. Ṣé ìgbà tẹ́ ń kun powder tẹ́ ń kojú yẹn wo mìíràn kẹ́ ẹ mọ̀ bóyá fan bẹ́ẹ̀ fan. Ó ìgbà tẹ́ nìkan bá sọ pé yóò àbí tẹ̀ bá sẹ́yìn náà rẹ́ ni ẹ̀ ń tan ayín jẹ, wọ́n tún tàn yín náà, inú yín dùn, wọ́n fi bá ti yín jẹ ni. Ṣùgbọ́n bí tẹ́ bá ti wà tán sọ fún yín pé òkodoro sàn ọ̀rọ̀ Ọlọ́run ni, kì í ṣe kí wọ́n máa bú yín mò ń sọ yìí o, kì í ṣe kí wọ́n sọ pé orí yín ò pé o, sọ pé irọ́ bọ̀ tí wọ́n ṣàlàyé fún yín pé no ẹ̀ṣẹ̀ lélẹ́yìí, eléyìí gangan ni ọ̀nà Ọlọ́run, eléyìí gangan ni tọ́lọ́run fẹ́, bọ́lọ́run ti fẹ́ kẹ́ ṣe ní kẹ́mẹ̀kọ́ ìṣoríire. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Àṣírí fún àwọn aṣẹ́gun ni mò ń sọ fún yín yẹn. Mo sì gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, Ọlọ́run á ràn yín lọ́wọ́ tọmọtọmọ lórúkọ Jésù Kristi. Ẹ jọ̀ọ́ mo ìsọ̀rọ̀ mo ti dárúkọ ọmọ yẹn báyìí, ọ̀rọ̀ yẹn tó impress ọkàn mi. Ẹ dákun, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, mo sọ léraléra. Ó dàbí pé ẹ wọ́ndà pé kí ló fà á. Àwọn tó mọ̀ wá dáadáa wọ́n mọ̀ pé tá bá ti repeat ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mejì wọ́n máa ń tètè káràmásìkì wọ́n mọ̀ pé nǹkan tó ní agbára ni. À ń sọ lójoojúmọ́. Ọlọ́run mi o, mo bẹ̀ yín pé ẹ wo ẹ̀yin ìyá ni ẹ wo táwọn bàbá ò bá ṣe mí lè bú wọn jù, ṣùgbọ́n táwọn bàbá bá ṣe ló máa tún dùn jù, torí pé Ọlọ́run fi àṣẹ sẹ́nu bàbá ju ìyá lọ. Ẹ jọ̀ọ́ ẹ mú ìrere lọ bá àwọn ọmọ yín, ẹ jẹ́ kó jẹ́ urgent business. Tọ́lọ́run bá ṣe ló tẹ́ bá rí àtúbọ̀tán ayé tá a wà yìí, Ọlọ́run ọba yìí ń gbọ́ iṣẹ́ tẹ́ máa ṣe. Ẹlòmíì ó lè resign bí iṣẹ́ gbọ́dọ̀ tí òun bá mú àwọn ọmọ ojú Jésù kan mọ Jésù ju òun fúnra òun lọ kó nǹkan kan tó balẹ̀. Mo ń sọ̀tọ̀ fún yín o. Ṣùgbọ́n nítorí pé nǹkan ṣe dùn báyìí ṣe ló dàbí ọ̀rọ̀ Noah ṣe yé mi ni. Nígbà tí Noah sọ pé ikú mi máa parí rẹ̀ wọn ò lè comprehend ẹ̀ pé lọ jẹ́ kan. Ẹ má fúnra yín ní excuse o, torí mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ ìyá sọ pé excuse ṣáá ni débi pé ọmọ wọn ní ìṣòro. Oh God ọmọ èèyàn ní ìṣòro, wọ́n á sọ pé ọmọ yín yẹn o àdúrà báyìí ló gbọ́dọ̀ gbà. Ìyá yẹn á máa sọ pé ṣé mo lè bá gbà á. In fact mi ò gbọ́ rí láyé mi, ó yà mí lẹ́nu pé mo dàgbà tó báyìí kí n tó gbọ́rù nǹkan bẹ́yẹn rí pé what. Nígbà táwa wà ní abẹ́ ìyá wa tá a ga jù ìyá wa lọ ní height, a ga jù òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Kò sọ ọmọ mi tí ò ga jù lọ ní height, tó bá bá a sọ máa ń wà lókè báyìí. Ìyá mi ò kí ń ṣàràrà o, kò kúrú o, average height ni o, ṣùgbọ́n àtúpadà ga jù lọ. Kò sínú wa tí ò wọ 5'8". My mother's height was 5'6". Kò sínú wa tí ò wọ 5'8". Inú àwọn ọmọ tó bí èyí tó kéré jù nìyẹn 5'8" ní gbogbo wa. Ayé mi o. Àwọn àdìbí àdúrà sọ a máa sọ fún yín ni pé èmi á wọ ìjọba ọ̀run ẹ̀yin òní kílà ṣé ọmọ ọlọ́run máa pè ránṣẹ́ bó ṣe máa sọ fún wa nìyẹn. A ní ìjọba ọ̀run ṣé ọmọ ọlọ́run fẹ́ pè ránṣẹ́ ni ò tó bẹ́ẹ̀. A máa sọ fún wa ni a máa sọ fún wa ni a ní ẹ̀ tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀. Gbọ́ wọ́n ló bá wọn kan ní school ò tó bẹ́ẹ̀ kó mu sìgá kí ni màá rán ẹ padà síbi tó ti wá. Ìwà ìta ni mò ń sọ òótọ́ fún yín, kò sọ àṣẹ yẹn nù. A tó ṣèjì mí a tún bẹ̀rẹ̀ sí bẹ̀ wá ẹjọ́ ẹ̀yin ọmọ ẹjọ́ Jésù yìí ni mi ò mọ nǹkan kan mí mo mú yín jáde tí gbogbo wa fi mọ amúnẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́lá mo yin Ọlọ́run lógo fún kinní yẹn. Gbogbo apátápátá tí màmá yẹn bí àmọ́ ojú Jésù dẹnu. Ẹ̀kọ́ yẹn làwọn náà ń kọ́rú àwọn ọmọ táwa fúnra wa bí lójoojúmọ́. Jésù yìí ni o, lábẹ́ bó ti kórí o, Jésù yìí ni o, Jésù yìí ni o.
ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, tẹ́ bá ti ṣe mistake ní àtẹ̀yìnwá ẹ jẹ́wọ́ ẹ̀ fún àwọn ọmọ yín pé ẹ̀yin ọmọ, mo sọ fún mọ́mì kan lánàá, mo ní mọ́mì ẹ pàṣẹ sọ́dọ̀ àwọn ọmọ yín, ẹ sọ fún wọn, ẹ̀yin ọmọ lóòótọ́ èmi mo lọ ẹ má tàn àwọn ọmọ yín, mo lọ́wọ́ sí àgàmúra, èmi mo mú yín ìgbà yẹn náà èmi náà ò lóye, kò yé mi bí ibi ṣọ́ọ̀ṣì tá a lọ náà ni àwọn pásítọ̀ náà ló ṣí mi lọ́nà, ṣùgbọ́n mo ti lóye báyìí, mo ti mọ Jésù. ẹ fàdúrà tí bí ìgbà tí ẹ ń wá nǹkan tó sọnù, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ má bínú, àdúrà rárá wá gbà o, àwọn jẹ́ ká padà sí àdúrà, ṣùgbọ́n àwọn ọmọ la máa gbà fún. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, gbogbo àfonífojì ni a ó gbé sókè. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, gbogbo òkè ńlá àti òkè kéèké òní ò di pẹ̀tẹ́lẹ̀ níwájú wọn. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ojú ọ̀nà wíwọ́ wọn òní á sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ọ̀nà pálapàla. Mo ń ka Isaiah chapter 40 verse 4 ni mo sọ fún ẹ, mo ní straightforward prayer ni. Mo sì fẹ́ ká tẹnu mọ́ àdúrà yẹn. In my children's life's path, every valley shall be exalted. Oh God. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ó yẹ tẹ̀sọ́ jẹ́jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, gbogbo àfonífojì òní á gbé sókè. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, gbogbo òkè ńlá àti òkè kéèké òní ò di pẹ̀tẹ́lẹ̀. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ojú ọ̀nà wíwọ́ òní á sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ọ̀nà pálapàla òní á sọ di tẹ́jú pẹ̀rẹsẹ̀. Ẹ máa gbàdúrà yẹn bẹ́ẹ̀. Ẹ ṣí Bíbélì sọ́wọ́ ni mo sọ fún yín o. Ẹ ṣí sọ́wọ́, ẹ ní ìdá ti díjú gbàdúrà yìí. Tẹ́ bá máa gbàdúrà fún 10 hours, ẹ ní ìdá ti díjú àfi tẹ́ bá mọ̀ lórí lóku. Ẹ bẹ̀ sí kà sí Ọlọ́run. Ẹ máa sọ bẹ́ẹ̀, ẹ máa sọ bẹ́ẹ̀. Ẹ tẹra mọ́ àdúrà yẹn. Ẹ rí i pé àwọn èèyàn á dẹ̀ bá ṣe rere o. Ìṣeré wọn á dẹ̀ ṣojú yín o. Ẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ sọ fún Ọlọ́run kọ́lọ́run kó dáwọ́lé wọn. Kọ́lọ́run kó dáwọ́lé wọn. Ká má gbégbé ayé wọn nínú struggle. Ká má gbégbé ayé wọn nínú ìtiraka. Ó yẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ṣe máa fi bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ máa kà sí Ọlọ́run. Gbogbo àfonífojì òní á gbé sókè. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, gbogbo òkè ńlá àti òkè kéèké òní á sọ di pẹ̀tẹ́lẹ̀. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ojú ọ̀nà wíwọ́ ni á sọ di títọ́. Ní ojú ọ̀nà ayé àwọn ọmọ mi, ọ̀nà pálapàla òní á sọ di títẹ́jú pẹ̀rẹsẹ̀. Ẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Orin kan wà tí a máa ń kọ láti kékeré, kò síjọ́ tán kọrin yẹn tí ò ní ìmísí. Agbára Ọlọ́run pọ̀, agbára Ọlọ́run pọ̀. Ṣé rí ọ̀rọ̀ yẹn? Mo lè kọ̀nfàmù ẹ̀ fún yín lẹ́ni dè pé agbára Ọlọ́run pọ̀. Kò ní fi ṣe tẹ́yìn rò, kò ní fi ṣe tẹ́ ẹ sọ. Mo ti gbàdúrà mi ò rí nǹkan kan, màá sọ fún yín pé agbára Ọlọ́run pọ̀. Ẹ̀yin ni ká ẹ wúra yín. Wọ́n ti ṣe kinní kan fún mi ò kò má bọ́ sí i. Agbára Ọlọ́run pọ̀ o. Mo ti ń béèrè kinní lọ́wọ́ Ọlọ́run fún bí ọdún 12. Agbára Ọlọ́run pọ̀ o. Kẹ́ ẹ táàpù nínú agbára yẹn, òun mà ló má dáa jù. Ìwé Jóòbù ni mo ti ká kinní yẹn, mo ní kábíyèsí Ọlọ́run o. Àbáwọn yóò mọ̀ nǹkan tán pè ní òkè ni. Ó ní Job chapter 28 verse 9. Job chapter 28 verse 9. Ó ní, he put his hand on the flint. He overturns the mountain at the root. How come? But, oh God. Ó ní ó fi ọwọ́ rẹ̀ lé akọ òkúta. Àpáta ló ń sọ̀rọ̀ yẹn. Ó fi ọwọ́ rẹ̀ lé àpáta. Ó yí òkè ńlá po láti ìdí rẹ̀ wá. Ó upturn ẹ̀. Wọ́n pè ní oníbèrè pé ní overturn níbẹ̀ yẹn ni pé èyí tó jẹ́ ìdí òkè ó gbé díẹ̀ sókè. Orí ẹ̀ téńté yẹn ó ké bọ́lẹ̀. Oh my God. Agbára Ọlọ́run pọ̀ gan o. Tẹ́ ẹ bá ti rí agbára Ọlọ́run tó ṣiṣẹ́ nínú ayé yín, àfihàn ló tún kù. Àwọn tó ti rí agbára Ọlọ́run at work nínú ayé wọn, wọ́n lè sọ gbangba, wọ́n máa sọ pé oh yes ni. Nígbà tí wọ́n sọ pé agbára Ọlọ́run pọ̀, wọ́n á ní oh yes, torí wọ́n ti rí agbára Ọlọ́run nínú ayé wọn. Oh my God. Ọlọ́run ní ipá àti agbára láti dojú gbogbo òkè ayé yín, láti dojú ẹ̀ bolẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. It doesn't matter what you think. Ohun tẹ́yin think kọ́ ló matter. Ohun tẹ́ ẹ rò kọ́ ló matter. Ohun tẹ́ ẹ gbàgbọ́ kọ́ ló matter. Ohun tó matter ni pé Ọlọ́run ní agbára, ó ní ipá ẹ̀ láti yí òkè ayé yín, láti dojú ẹ̀ bolẹ̀. Kó gbé sókè báyìí, kó wá tọ̀nù ẹ̀, kó dojú ẹ̀ bolẹ̀. Ẹ rí, sọ fún Ọlọ́run, Jésù Olúwa, gbogbo òkè ìṣòro tí ò ní jẹ́ kí ayọ̀ mi kún, ẹ dojú ẹ̀ bolẹ̀. Oh God. Oh Lord. Overturn all mountains of difficulties that will not let my joy be complete. Gbogbo òkè ìṣòro tí ò ní jẹ́ kí ayọ̀ mi kún nínú ọdún yìí,
ẹ dojú ẹ̀ bolẹ̀, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo òkè ìṣòro tí ò ní jẹ́ kí ayọ̀ mi kún, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, gbogbo èkó ìṣòro tí ò ní jẹ́ kí ayọ̀ ìdílé mi kún, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀, 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 ẹ dojú ẹ̀ bolẹ̀ ní orúkọ Jésù, ẹ dojú ẹ̀ bolẹ̀ ní orúkọ Jésù, ẹ dojú ẹ̀ bolẹ̀. Gbogbo èkó ìṣòro tí ò ní jẹ́ kí ayọ̀ mi kún, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀, Olúwa ẹ dojú ẹ̀ bolẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹlòmíì adé wo òkè ìṣòro ayé ẹ̀ báyà ní báwo lọ́lọ́run ṣe máa solve problem báyìí. Ṣé ẹ̀yin náà ti béèrè lọ́wọ́ ara yín rí? Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ gbà mí sọ fún yín. Tẹ bá béèrè lọ́wọ́ ara yín pé ìwọ Ọlọ́run ṣé ogun yà ṣẹ báyìí? Ìwọ Ọlọ́run ṣé problem yìí à lọ báyìí? Ó dàbí dáàdì yẹn lọ́dún yẹn lọ́dún ó ti pẹ́ díẹ̀ báyìí. Wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà illegally. Wọ́n dẹ̀ gbà wọ́n mú red handed. In fact ibi iṣẹ́ náà ti ká wọn mọ́. So ilé òkè sí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí. Mo rò wọ́n ti gbọ́ information nípa ibi iṣẹ́ yẹn ni àwọn 6 ni wọ́n mú. Wọ́n dẹ̀ rí wọn mú báyìí. Ẹsẹ̀kẹsẹ̀ wọ́n gbé ọsẹ mọ́tò wọ́n gbé wọn lọ lé. Àwọn ọlọ́pàá lọ continue investigation yẹn. Wọ́n dẹ̀ wá lọ drop wọn síbi kan. Wọ́n ní access láti pè mí lọ́dún yẹn lọ́hùn, àsìkò láti pè máa ń easy ládàgbà yẹn pé ló ṣẹlẹ̀ náà ṣàlàyé. Wọ́n ní ṣe ibi táwọn wá ẹ̀ ó kú kán mú wọn lọ sí láti ibẹ̀ tó máa gbé wọn lọ sí another, wọ́n process wọn lọ́wọ́ ni tó máa gbé wọn lọ sí another place, láti ibẹ̀ another place yẹn aeroplane ló kàn. Mo rántí pé mo sọ fún wọn ni mo ní agbára Ọlọ́run, agbára Ọlọ́run àṣìṣe ó yẹ kẹ́tì mọ́ slang yẹn, agbára wà láàyè Ọlọ́run àṣìṣe fún yín àṣìṣe. Wọ́n ní how wọ́n ní tó pé lójú wọn báyìí àwọn tọ́jọ́ mú papọ̀ bí iṣẹ́ wọn yẹn wọ́n dẹ̀ ń kó wọn máwọn yòókù, wọ́n á tún mú wọn lọ, wọn ò ní gbúrò wọn kan padà mọ́, wọ́n á tún mú wọn lọ, wọn ò ní gbúrò kan padà mọ́. Bẹ́ẹ̀ náà wá yá o, wọ́n ní àwọn ti gbàwẹ̀ àwọn ti gbàdúrà wọ́n náà àwọn yẹn rò bíyá kíní kan ṣe àwọn ni wọn kọ́ àwọn ń gbàwẹ̀ ni oúnjẹ wọn á gbé sílẹ̀ títí tígbà tó máa break wọn á jẹ kò lọ́ngbà mi. Àwọn làwọn ti rù sáà mu ní ẹlẹ́gbàwẹ̀ tó gbàwẹ̀ máa ń rù ní so ìmọ̀ kan tó máa ṣe síbẹ̀ yẹn mímọ̀ kan tó máa ṣe sí yẹn ẹ lè fa wẹ́lẹ̀ tẹ́ wọ́n pàgbára yín ò gbé ṣùgbọ́n agbára wà láàyè Ọlọ́run àṣìṣe múlẹ̀ máa wò àánú Ọlọ́run kẹ́ṣà máa bẹ̀bẹ̀ fún àánú kẹ́ṣà máa bẹ̀bẹ̀ fún. Wọ́n wá gbé wọn láti bẹ̀ lọ sí ibi tó ń sọ yẹn ìgbẹ́ yẹn náà ti wá lose hope àtàpẹ́ that's the end that's the end. Wọ́n láwọn tó rí ẹnìkan tó ń di fóònù ló sà àwọn ti wà nílé yẹn o ó lágbèjọ́ títí ọ̀la sọ́túnla àwọn máa láǹdì Nàìjíríà ẹ jọ̀ọ́ fún mi ní àdírẹ́sì yín àdúgbò wọn ló wà mo ní ẹ̀tẹ̀ ti gbà kámú wọ́n ní kí ló kù wọ́n ní kò sí ẹ̀kan mọ́ láti bí lọ́lọ́ ni ó mà ṣe. Àfi jùgà tí result election jáde tó ní president wọn ti gbé kúrò bẹ́ẹ̀ ni mí bá débẹ̀ èyí tó débẹ̀ ẹ̀hún ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó débẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá wọ́n ṣe policy kan ni o bóyá kan ṣe hold náà ni o wọ́n kàn sílẹ̀kùn fún ni wọ́n ní kó máa lọ kó máa report kó máa wá report ní ọ́fíìsì báyìí mo yẹ báyìí sọ̀rọ̀ ẹ̀ tá à ń sọ yìí ó ti dán ọmọ onílù mo yẹ báyìí sọ̀rọ̀ agbára Ọlọ́run pọ̀ irú dáàdì yẹn báyìí ti máa ń sọ fún ẹ pé ẹ sá agbára Ọlọ́run pọ̀ ṣé òun ní sọ pé oh yes mo kàn fún wa example yẹn ni ṣẹ́ni báwo ló ṣe máa ṣe yẹn kọ́ ló kàn wá ó ti sọ fún wa pé ọ̀nà òun yàtọ̀ sí ọ̀nà wa kò ní kì í ṣe ẹ̀yin nìkan lẹ́kọ́ béèrè bẹ́ẹ̀ pé báwo ló ṣe máa possible báyìí rántí ìyá wa Màríà ni nígbà tán ló máa lóyún ọkọ ẹ̀ ò dẹ̀ sí nílé kò dẹ̀ lè ṣàgbèrè wọ́n ní ẹ̀mí Ọlọ́run á sì jìbò ní báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ bó ṣe máa rí bẹ́ẹ̀ yẹn kọ́ ni problem wa bí kò ṣe pé ká ní ìgbàgbọ́ pé ohun tó sọ pé ó máa ṣe yẹn ó máa ṣe. Mo tún ní àǹfààní ní àná kọ́ ni àná mo ní àǹfààní láti listen sí díẹ̀ náà àwọn testimony because ó máa bá mi compile ẹni tó bá tó bí 5 wọn á ní kí n gbọ́ mo gbọ́ kan tẹ́rù bà mí pé yé Jésù Kristi yo mọ́mọ́ mi àjọṣe fire conference tá a ṣe last ní London ni nígbà tá a ṣe tán wọ́n wà lára àwọn tó wá rí mi wọ́n láwọn wọ́n diagnose wọn fún cancer of the lungs pé cancer wà ní lungs wọn mo ló dá yẹ ká wo ṣe Ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yín ni ẹ̀rí mi ti àbóyá omi àbí òróró mo ní kán rà dání wá mi rántí ìkànnì méjèèjì mọ́ a dẹ̀ gbàdúrà fún ẹ gbàgbọ́ nú Ọlọ́run sí kò tó Ọlọ́run lè ṣe. Wọ́n wá ń fún mi ní testimony yẹn mò ń gbọ́ lánàá mo ní kábíyèsí Ọlọ́run in fact testimony mọ́ mi gan oníyẹ kan tètè kó àwọn tó ti ní tẹ́lẹ̀ wá bá mi kí n gbọ́ mo ní kábíyèsí rẹ̀ Ọlọ́run
wọ́n nígbà táwọn dé hospital wọ́n fẹ́ lọ ṣe update kan wá update wọn kan wá decide bóyá wọ́n á lọ ṣe kinní kan ní o bóyá kẹ́mù náà máa bẹ̀rẹ̀ o bóyá kinní kan náà máa bẹ̀rẹ̀ o so wọ́n nígbà tí wọ́n ṣe tán ṣe x-ray yẹn wọ́n ní doctor yẹn ní wow amazing tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ wow lẹ́nu doctor amazing nǹkan rere fẹ́ jábọ́ lẹ́nu wọn nìyẹn wọ́n ní wọ́n fi fọ́tò hàn wọ́n ní káwọn wá wojú tẹlifíṣàn báyìí wọ́n ní káwọn wá wojú kọ̀ǹpútà yẹn báyìí wọ́n ní wọ́n fi fọ́tò ti tẹ́lẹ̀ hàn wọ́n wà sàn kọ́ diagnose yẹ wọ́n wá fi fọ́tò lọ́ọ́lọ́ hàn wọ́n ní what wọ́n làwọn gan rí yàtọ̀ pé wọ́n lo èdè kan wọ́n ní significant ní yàtọ̀ ẹ̀ mo ní yé ẹ̀wù ìbò ńlá bẹ́ẹ̀ agbára Ọlọ́run pọ̀ agbára mo fẹ́ kẹ́ dì mú o ìdí tí ẹjọ́ mi fi pọ̀ báyìí ni pé mo ṣáà fẹ́ jẹ́ kí ẹ ní ìgbàgbọ́ tó le because ìgbàgbọ́ yẹn lẹ nílò láti ti òkè ìṣòro ayé yín ṣubú a sọ fún Ọlọ́run ṣùgbọ́n ká tó sọ fún Ọlọ́run wọ́n ti ìwé Job chapter 9 verse 5 sọ ni Job chapter 9 verse 5 ó ní ẹni tí ó ṣí òkè nídìí tí wọn kò sì mọ̀ tí ó taari wọn ṣubú ní ìbínú rẹ̀ ẹ̀rí they do not know wọn ò mọ̀ he removed the mountain and they do not know bó ṣe máa mú òkè yẹn kúrò ẹ ò lè mọ̀ ṣùgbọ́n iṣẹ́ ìyanu ẹni kẹ́ focus lé lórí so ẹ má béèrè how kò ní sọ fún wa láyé táyé àfi tán Ọlọ́run sọ fún wa láyé bó ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn ni kẹ́ dìrọ̀ mọ́ ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi iṣẹ́ ìyanu yín polongo orúkọ yín nínú ayé mi nítorí yẹn tọ́lọ́ máa fi iṣẹ́ ìyanu ẹ̀ tó fi polongo ara ẹ̀ nínú ayé yín ẹ̀rí bó ṣe máa dùn tó. Oh Lord, use your miraculous work to proclaim your name in my life. Jésù Olúwa ẹ fi iṣẹ́ ìyanu yín ẹ fi polongo orúkọ yín nínú ayé mi ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi iṣẹ́ ìyanu yín Olúwa ẹ fi polongo orúkọ ara yín nínú ayé mi iṣẹ́ ìyanu yín Olúwa ẹ fi polongo Olúwa ẹ máa polongo báyìí Olúwa ẹ máa polongo ẹ fi polongo orúkọ yín mo fẹ́ kẹ́ polongo orúkọ yín nínú ayé mi nípa iṣẹ́ ìyanu yín káwọn èèyàn náwó sí mi kan ní iṣẹ́ Ọlọ́run rèé it can only be God mo ṣe fẹ́ ní Olúwa ẹ ṣàánú iṣẹ́ ìyanu yín Olúwa ẹ fi polongo orúkọ yín nínú ayé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o jẹ́ kí n fún yín ní àdúrà kankan tó lọ gbàdúrà àánú wa ṣe nígbà míì òkè ò ní ṣubú nígbà míì Ọlọ́run ní gbé òkè báyìí ẹ̀yin kó ọ̀tọ́ọ̀nù ẹ̀ ṣùgbọ́n ìgbà míì Ọlọ́run á sún òkè sẹ́gbẹ̀ẹ́ pé a kàn sún fi á ní ó yá máa kọjá gbogbo òkè bó ṣe tóbi tó yẹn á sún sẹ́gbẹ̀ẹ́ fún wa ọ̀nà àdẹ̀là àdẹ̀ máa lọ bẹ́ẹ̀ ni báwo nìyẹn ṣe máa ń rí bẹ́ẹ̀ ó jẹ́ kí n rántí ara testimony kan tí mo gbọ́ ṣẹ́rí testimony àwọn dáàdì yẹn wọ́n ti ń fún mi báyìí àti máa lọ bí 4 years ago wọ́n ti máa ń sọ fún mi every 6 months wọ́n gbọ́dọ̀ lọ sí hospital lọ sí check up bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ lọ fún kinní yẹn torí wọ́n ní nígbà tí wọ́n kọ́ bá mi sọ̀rọ̀ ó ń lọ bí ọdún 4 tán máa bá mi sọ̀rọ̀ báyìí pa wọ́n ní àwọn ní this cancer yìí náà ní nínú lungs wọn wọ́n ní wọ́n discover wọ́n ní wọ́n fi fọ́tò yẹn hàn wọ́n gan ó wá rí rogodo báyìí wọ́n máàkì rogodo báyìí wọ́n á ní kíní yẹn ń fẹ̀ sí díẹ̀díẹ̀ ó fẹ̀ sí díẹ̀díẹ̀ níwájú Ọlọ́run àti yẹn tí mo kọ́ bèèrè lọ́wọ́ ni pé church wo lẹ́ ń lọ lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n tagiri wọ́n dẹ̀ sọ fún mi mo ní ẹ̀kọ́ kùn bẹ́ẹ̀ náà tàbárí àwọn kan wà bẹ́ẹ̀ tọ́wẹ́ nǹkan tí mo kọ́ fi pàdé wọn nìyẹn pa wọ́n wà dáadáa wọn ò pọ̀ o ṣùgbọ́n tó bá mi sọ wáyé gbà máa kàn bẹ́ẹ̀ pé church wo lẹ́ ń lọ ó ní sign kan tí mo rí church wo lẹ́ wọ́n sọ mo ní tẹ́bá lè ẹ̀kọ́ kù church náà níwájú Ọlọ́run àti pẹ̀lú oyè tí wọ́n jẹ ní church yẹn pẹ̀lú oyè ńlá tí wọ́n jẹ ní church yẹn wọ́n dẹ̀ stop mo ló máa yá wọn gbà tán get back sí mi padà mo ló máa yá wọn wọn mọ kẹtẹ ọ̀rọ̀ ikú àti ìyè lélẹ́yìí tóun bá kú sí church ò ní wà láàyè mo ní bẹ́ẹ̀ ni mo ní yes ẹ wá ìjọ láàyè lọ wọ́n ní kí n recommend mo ní ìyẹn ni mi ní ṣe láíláí mi lè recommend ìjọ fún yín because kò sí perfect church ṣùgbọ́n ìjọ tẹ́tí máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan náà máa dojú kọ tí wọ́n ní fi tí ṣe pé ẹni tó jẹ́ adarí ìjọ ó ti fi nǹkan kan kún tó wá jẹ́ pé wọ́n á ń dààmú ayé àwọn ọmọ ẹ wo wọ́n á fún ọ ní àdúrà dẹ̀ ń gbàdúrà fún ọ regularly ẹ̀yin ọmọ Ọlọ́run òkè ìṣòro àìsàn yẹn ó sún o báwo ló ṣe sún tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kíní tán rí ní 4 years ago ní lungs wọn tó bá ṣe scan mi ó wà ń bẹ̀ o kókó ń bẹ̀ o ṣùgbọ́n ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé a single symptoms wọn ò rí wọn ò dẹ̀ lóògùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo sọ fún mi ní oògùn yẹn nígbà tí lò mo ní ẹ má wọrí àdúrà ẹnì kẹjẹ ká tẹ̀ra mọ́ ẹ̀yọ́ tẹ́ bá rẹ̀ pé ẹ gbàdúrà sómi kẹ́ tún mú
wọn ò ní one single symptoms. Ìyanu tá a wá tún wá rí ni pé kò síjọ́ tán lọ ṣe scan yẹn the same picture yẹn náà ló máa jáde the same thing yẹn ni. Ṣùgbọ́n tán ni ó máa rẹ̀ yín díẹ̀ ẹ máa wíkọ́ ẹ máa gbọ̀n jìgìjì kò sí nǹkan kan tó ṣe wọ́n dẹ̀ ń lọ bí iṣẹ́ wọn conveniently yàtọ̀ sí kan lọ ṣe scan yẹn nìkan. Ọ̀rọ̀ yẹn sì yà àwọn dókítà lẹ́nu pé kí ni yóò tóbi sí kò kéré sí but inú wọn wá ń dùn pé wẹ́ oògùn táwọn fún yín ṣiṣẹ́ nìyẹn. Oògùn yẹn wọn ò dẹ̀ lò mọ́ for the past 4 years. Prior to that wọ́n ti ní sickness yẹn bíi 2 years ká tó pàdé tí kìíní yẹn tó bá ti lọ ṣe scan every 6 months a máa tóbi sí wọ́n dẹ̀ ń lo oògùn yẹn ní gbogbo àyè. Irú èèyàn bẹ́ẹ̀ náà sọ pé òkè ìṣòro ẹ̀ sún Ọlọ́run sún dànù ẹ̀rí nǹkan tó akọkùnrin kan sínú Revelation chapter 6 verse 14 ó jẹ́ kí kìíní yẹn kó ó jọ nǹkan tí mo sọ yìí. Revelation chapter 6 verse 14 ó ní a sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká àti olúkúlùkù òkè àti erékùṣù ni a sì ṣí kúrò ní ipò wọn a sún wọn nǹkan tó bẹ́ẹ̀ òyìnbó yẹn sọ nìyẹn ó ní was moved out of his place a sún wọn sẹ́gbẹ̀ẹ́ nìyẹn ojú ibi tó wà wọ́n sún wọn sẹ́gbẹ̀ẹ́ kókó ti lọ ẹ jẹ́ àgbàdua yẹn gbogbo òkè àìsàn gbogbo òkè gbèsè gbogbo òkè àìní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ gbogbo òkè àìní ìfọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ gbogbo òkè ìṣòro nínú ayé mi ẹ sún kí ni rọ́nà lọ bá a ṣe fẹ́ gbàdúrà yẹn ni. All mountains of sickness, of debt, and you have to tell God, the one that relates to you, all mountains of sickness, of debt, move aside so I can forge ahead. Gbogbo òkè ìṣòro pátánú ayé mi ẹ wá máa kà fún Ọlọ́run ṣé òkè gbèsè ni òkè ìṣòro gbèsè ni òkè ìṣòro àìrọ́nà lọ ni òkè ìṣòro ìdósójú kan ni ó yá ẹ sún kí n lè rọ́nà lọ ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo òkè ìṣòro nínú ayé mi ó yẹ sún kí n lè rọ́nà lọ ẹ sún ó yẹ sún sẹ́gbẹ̀ẹ́ kí n lè rọ́nà lọ gbogbo òkè ìṣòro mo pàṣẹ fún yín ní orúkọ Jésù ẹ sún ní orúkọ Jésù kí n lè rọ́nà lọ ẹ pàṣẹ ní orúkọ Jésù gbogbo òkè ìṣòro èyí tó bá jẹ́ tiyín bẹ́ẹ̀ gbogbo òkè àìrọ́mọbí ó yá ẹ sún kí n lè rọ́nà lọ ní orúkọ Jésù ẹ sún kí n lè rọ́nà lọ ó yẹ máa sọ fún Ọlọ́run ẹ máa pàṣẹ fún àwọn òkè yẹn mo mọ̀ pé ìgbàgbọ́ yín ti dúró báyìí ẹ máa pàṣẹ fún àwọn òkè yẹn a fẹ́ lọ sínú àdúrà nù wa ni àkókò ti lọ gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ jẹ́ àgbàdúrà nù wa gbólóhùn kan péré náà ni àdúrà mi torí àkókò ti lọ gan ó yẹ máa sọ fún Ọlọ́run ẹ máa sọ fún Ọlọ́run ibi la ti ń change posture wa ṣùgbọ́n tẹ́ ẹ bá ráàyè ẹ máa gbàdúrà lọ ẹ máa dúró ẹ máa béèrè nǹkan tẹ́ bá fẹ́ ní ọwọ́ Ọlọ́run gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ní orúkọ Jésù Kristi Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí mo gbàdúrà fún yín gbogbo òkè ìṣòro tẹ́ gbé wọnú àdúrà yìí lórúkọ Jésù kò ní bá yín jáde kó nú àdúrà lórúkọ Jésù mo sọ lẹ́ẹ̀kejì pé ní orúkọ Jésù Násárẹ́tì tó wá pé lóòótọ́ àwọn fi ohunkóhun kún iṣẹ́ ìránṣẹ́ yìí tó wá pé Jésù Kristi Olúwa wa nìkan òun la mọ̀ Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu òun nìkan là ń tẹríbalẹ̀ fún nínú kọ̀rọ̀ yàrá wa àti ní gbangba ní orúkọ Jésù gbogbo òkè ìṣòro tó bá yín wọnú àdúrà yìí kò ní bá yín jáde mọ́ lórúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ Ọlọ́run á ṣiṣẹ́ fún yín agbára wà láàyè Ọlọ́run á dáhùn nínú ayé yín gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa o àti rí àánú gbà náà ẹ̀rí yóò tẹ̀lé àdúrà yìí mo ní lẹ́nu yín ẹ̀rí yóò tẹ̀lé àdúrà yìí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah. Thank you and God bless you.